Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, ojúmọ́ ire o, ṣàlàáfíà ni mo bá yín. Ẹ gbé ọwọ́ lé subscribe button lórí screen, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. God bless you as you do so. Ọ̀rọ̀ ìyá àbèjì, Ṣóbì àbí kí lorúkọ ẹ̀, Ṣẹ́gun àti Mummydollar. This is just going to be a quick one. Sharing internet jẹ́ bí kan tó jẹ́ pé mo máa ń sọ fún a lot of people. Ẹ má gbẹ́jọ́ yín wá sórí internet. Because ó lè favor ẹ, ó dẹ̀ lè má favor ẹ. Ó lè má favor ẹ from the beginning, kó dáàrin kó switch, kó dẹ̀ má favor ẹ mọ́. But nǹkan tí ó wá yé mi ni pé a lot of people ti sọ̀rọ̀. Yoruba, money Yoruba. Obinrin lọ́tọ̀ obìnrin o. I swear. A lot of people ti sọ̀rọ̀. And bó ṣe sọ̀rọ̀ yẹn, èmi gan jókòó mo wò pé bẹ́ẹ̀ abiyamọ làwọn people wọ̀nyí. Ojú abẹ, ọ̀rọ̀ tẹ́ sọ is good. But èmi fẹ́ sọ pé would you have used the same energy tó bá jẹ́ pé first born yín náà ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí? As Obinrin, I can't understand the pain of another Obinrin until it is done to us. Don't forget the whole idea of this thing. Ọmọkùnrin yìí fi obìnrin ọmọ 29 years old sílẹ̀ for the past 4 years. Bí ìgbà tó ti wà ní 25 nìyẹn. Tọmọtọmọ kò tọ́jú àwọn ọmọ. You are forgetting the whole idea. Gbogbo yín sọ pé torí pé Mummydollar ti dàgbà jù lọ kò fẹ́ kàn fẹ́ lé òun ni. No, ó fẹ́ Mummydollar kò fẹ́ Mummydollar. Ó sì máa jà, kò sóbìnrin tó bá fẹ́ yàwó lélé tí ò ní jà. Bọ̀bọ́ yẹn fẹ́ Mummydollar kò fẹ́ Mummydollar. This is like women giving an excuse for men. Torí ẹ̀ náà ṣe máa ṣe sí wa over and over and over again. There is a pattern tí ọmọkùnrin yẹn ń lò. Ìyẹn ọkọ Mummydollar yìí. Àbí Mummydollar ṣe sọ pé òun dàgbà tó, òun kò ní ọpọlọ láti mọ̀ pé irú ọkùnrin yìí kì í ṣe ọkọ gidi. Forget. Ó ti fẹ́ alákọ̀ọ́kọ́, ó ti fẹ́ lẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ bímọ méjì, ẹlẹ́ẹ̀kejì bímọ méjì, kò dẹ̀ tọ́jú ọmọ torí ẹnu àwọn méjèèjì ẹ wò báwọn obìnrin yẹn ṣe rí rọ̀ṣìràṣì. Ẹlẹ́ẹ̀kejì yẹn torí pé ó ń ṣiṣẹ́ ló ti ṣiṣẹ́ fi posh díẹ̀. Kò tọ́jú àwọn ọmọ, kò tọ́jú ilé. Ó tún jáde lẹ́nu first wife ẹ̀ pé kò tọ́jú wọn, ìgbà tó ti fẹ́ lẹ́ẹ̀kejì kò tọ́jú wọn. Is a repeated pattern. Wípé ọmọkùnrin yẹn jígólò ni, kì í ṣe ọmọkùnrin tó dáa. Mo ń sọ kíní kan pé tó bá jẹ́ pé ọkùnrin tó dáa ni, ìyàwó ẹ̀ ò ní gbé ẹjọ́ ẹ̀ wá sórí social media. Ẹ béèrè lọ́wọ́ ọmọkùnrin yẹn pé when is the last time just from ìyá àbèjì's mouth ló ti fojú kan òun àbí àwọn ọmọ. Ó dẹ̀ ń sùn, ó ń jí, ó ń jẹun, ó ń dóbò nílé Mummydollar. Tó bá jẹ́ pé àkọ́bí Mummydollar lọ́mọ yẹn, she will be happy as a woman. Ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, gbogbo ala nírú àwọn ọmọ ẹ̀ ń lé náà. Tó bá jẹ́ pé àkọ́bí Mummydollar ni wọ́n kọ̀ tọmọ méjì lọ́wọ́. Tẹ́ni yẹn lọ bá whoever the person want to go and party. Báwo ni Mummydollar ṣe máa feel? Ẹ̀yin obìnrin, ẹ máa fún ọkùnrin ní excuse nǹkan tí ò dáa. Ṣé rí bẹ́ ṣe excuse ọkùnrin yẹn tẹ́ sọ pé ọmọbìnrin yẹn òun ló lẹ́bi? Ṣé òun nìkan ló dá bímọ ni tó fi máa jẹ́ pé òun nìkan ló máa dá tọ́ ọmọ? Àbí agreement wà láàárín òun àti bọ̀bọ̀ jígólò yẹn wípé òun ó máa fòun lẹ̀ pẹ̀lú ọmọ? Tábà sọ pé ẹ sọ pé ọmọ 29 ọmọdé ló ń ṣe, ó ń tara ni, ó ń jealous ni. Ẹ jọ̀ọ́, obìnrin wo ni ò ní jealous? Ọmọ 29 years old lọmọdé, ọmọ kékeré sì ní náà. Ọmọ 29 years old lọmọbìnrin yìí, kí ló ṣì mọ̀ nílé ayé? Ó ti di single mother at 25. Ọmọ 25 gan baby-ish làwọn yẹn. Ó ní mo sọ pé ṣé gbogbo yín ò ní irú ọmọ yẹn sínú ilé ni tẹ́ ẹ ganu sọ̀rọ̀, tẹ́ ẹ excuse bọ̀bọ̀ olè olórí burúkú tó ń fáwọn ọmọ lọ́mọ lóyún, tó ń fi wọ́n lẹ̀. Ó fálákọ̀ọ́kọ́ lóyún kò dáa, ó fi ilẹ̀ pẹ̀lú ọmọ méjì. Ó fẹ́ lẹ́ẹ̀kejì lóyún kò dáa, ó fi ilẹ̀ pẹ̀lú ọmọ méjì. Ìyá dọ́là tó lọ fẹ́ gan, ṣé ìyá dọ́là lè lóyún ni? Ṣèbí torí owó ló fi lọ fẹ́ ìyá dọ́là.
kò wá sẹ́nibọ́dì tí ò dá, ọkùnrin yẹn dá, obìnrin yẹn ní ìwà ẹ̀ ò dá, tí ọkùnrin fi ilẹ̀ first wife náà ìwà ẹ̀ ò dá. Àwọn àṣà tẹ máa excuse lélẹ̀ torí pé jẹ́ sọ kíní kan fún yín o, gbogbo yín ọ̀rọ̀ yín yé mi o. Nǹkan ẹyọ kan tẹ fi excuse ìyá dọ́là ni pé torí pé olówó ẹ̀yin náà fẹ́ farms pé ẹ support ẹ̀. Let's be frank. Ẹ̀yin náà fẹ́ farms pé ẹ support ẹ̀. Tó bá yẹ pé ìyá gidi ni ìyá dọ́là, ṣé ó mọ bí ọmọ yẹn ṣe ń jẹun torí ọmọ yẹn sọ pé ó ti wá káwọn ọmọ lè rí? Òun náà fẹ́ fi tipátipá gba ọkọ ọmọ yẹn náà ni. Ká ti sọ pé wọ́n ṣe mọ́, but still ó fẹ́ fi àjùlọ han ọmọ yẹn. The only solution tọmọ yẹn ní ni pé kó wá sórí social media. The only solution, ẹ wo kátikàti tí bọ̀dá ọ̀dẹ̀ ń sọ, ó ní olóṣó ló ń gbé, ó sọ olóṣó dìyàwó lé ń gbé nu ilé ẹ̀ rí pórí ẹ̀ ti dàrú. Kí ló bá sọ tẹ́lẹ̀, gbogbo obìnrin lólóṣó náà. Ìyá dọ́là tó lọ́dún yẹn náà olóṣó náà ni. Torí ìyá dọ́là ọjọ́ tó bá máa fojú yín gbolẹ̀, ibi báyìí la máa jókòó sí. Torí wọn sọ pé kẹ́ má fẹ́ single. Bọ́ ẹ lè lọ máa mú èèyàn tó ń ba yá àwọn ọmọ kéékèèké jẹ́. Ẹ wo age first wife, ẹ wo age second wife. Àwọn ọmọ inú yín gan the same age làwọn méjèèjì. Ṣérú ibẹ̀ yẹn lẹ ti lọ mú ọkọ ni. Àgbàyà níyín, nǹkan tá à ń sọ nìyẹn. Ọmọkùnrin tó ti fẹ́ alákọ̀ọ́kọ́ tó ti fi sílẹ̀, alákọ̀ọ́kọ́ yẹn náà kinní náà ni o. Àbí ká tẹ̀ sọ pé ìyá àbèjì ó sọ pé olóṣó ni. Ṣé alákọ̀ọ́kọ́ tó fẹ́ tó bímọ méjì fún ẹ olóṣó náà ni? Ìyẹn náà sọ pé látìgbà tó ti fẹ́ ìyá àbèjì ó tọ́jú òun mọ́. The same thing náà ni ìyá àbèjì ń sọ pé ó tọ́jú àwọn ọmọ. Ẹ̀dẹ̀ wọ́n á excuse pé ẹ torí pé Mummydollar jẹ́ celebrity ni, olórí burúkú ni a lot of you. Torí tó bá yẹ pé ọmọ yín obìnrin náà ṣerú ẹ̀ sí, would you have used the same energy? Would you be happy tó ń sọ ọmọ ẹ the single mother? Kò sí oúnjẹ fún orí ẹ̀ ti burú torí oúnjẹ. Ẹ rí gbogbo àwáwí tó kà sílẹ̀. Kò sí oúnjẹ fún ẹ rí, ẹ jọ gbé under roof kan rí. Jọ ń torí Ọlọ́run, báwo lẹ ṣe lóyún? Bọ́ ẹ lè kó tán sókè. Abẹ́ bridge lẹ ti kó tán ara yín sókè. Ó ní kì í ṣe first pregnancy tẹ́ máa ní nìyẹn. Ó ní the first pregnancy tẹ́ máa ní ìgbà tẹ́ mọ́ra, ó ló bàjẹ́ ni. Normally by now ó yẹ kó ti bímọ mẹ́ta fún ẹ. Wọ́n ní the second pregnancy ní àwọn ìbejì. So gbogbo ìgbà tó ń bá sùn, abẹ́ bridge lẹ ti ń bára yín sùn, kì í ṣe abẹ́ òrùlé. Men will say anything and we women will collect it. Ọkùnrin yẹn òun gangan ló lórí burúkú tí òun tọ́jú lé. Òun ni mò ń sọ pé bó ṣe sanwó fún first wife wípé kó jáde kó wá bójú second wife jẹ. Still náà ó sì sọ pé àtìgbà tí máa yẹn tó ti fẹ́ second wife kò tọ́jú òun, kò tọ́jú ọmọ mọ́. Is a pattern, repeated pattern. Gigolo náà ń pè yẹn, ẹ má já cover ẹ pé torí Mummydollar. This has nothing to do with Mummydollar. Tí ó bá ṣe pé òun gan onídòkúdò ni, kò yẹ kó fẹ́ rú èèyàn bẹ́yẹn. Èèyàn tó máa ọmọ kéékèèké, àwọn ọmọ tó jẹ́ ojú ẹgbẹ́ tó ń fún wọn lórí. I mean, these are information you first of all have to know before kó tó máa tẹ́ òbò lẹ́fọkùnrin. Tó mú àwọn ọmọ kéékèèké 28, 30, 25, 30, 25, 27 tó mú wọn tó ń fún wọn lóyún tó ń wà bàndàn wọn, tó mú wọn tó ń fún wọn lóyún tó lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ jọ ṣé nǹkan lè ṣèyàn lẹ́ẹ̀mejì ni? Ẹ wo first wife, ẹ wo second wife, kí náà fi gbà lọ, kí náà gbà lọ́wọ́ ara wọn? Ẹ wá sọ pé second wife ó bínú ni, ó tara ni, ta ló máa fẹ́ yàwó létí òní tara? Ẹja àkọ́kọ́ ń gbóyàn sẹ́gbẹ̀, ò bá ìjẹ́ Mummydollar, ò bá ìmá jẹ́ Mummydollar, kò séyàn tó máa fẹ́ yàwó létí òní tara. Ọmọkùnrin yóò tún tọ́jú ọmọ. Ẹjọ́ kí lẹ expect kọ́mọbìnrin yìí ṣe pẹ̀lú ọmọ méjì lọ́wọ́, ọmọ 29 years old. Ẹ̀dẹ̀ mọ bí ní economy Nàìjíríà yẹn ṣe rí. Ẹ jẹ́ àsọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà torí pé fẹ́ farms pẹ̀lú Mummydollar lẹ ṣe ń try láti ṣe bẹ́ẹ̀ ni pé ẹ support ẹ̀. Mo rí Reckon with Naomi tó sọ pé ọmọbìnrin ẹ̀yin obìnrin wọ́n fẹjọ́ yín sùn wọ́n, àwọn tó bá ti ń dó ọkọ lọ́kọ àwọn ló máa ń ṣòṣì bẹ́yẹn. Wọ́n ní ẹ̀ mọ̀ bò fọ̀ ẹ̀ mọ kíní kan ń ṣe, ẹ̀yin tẹ wá mọ̀ bò fọ̀ tẹ mọ gbogbo ẹ̀ ń ṣe, kí ló dé tí first husband yín fi yín lẹ̀? Because it's easy for women to judge women. Nǹkan tó ń judge ìyá àbèjì fún yín tó bá ṣe sáwọn wọn ò ní lè gbà o. Okay, ẹ wo Lisoso àti kí náà ń pè àti Fọlá. Kí ni Fọlá náà jáde fún? Ó ní àtìgbà tí ọkọ òun ti kúrò nílé kò fún òun lówó oúnjẹ wípé òun náà ń gba àwọn biskit fún àwọn ọmọ ni. Tó bá jẹ́ pé ọmọkùnrin yìí ṣojúṣe ẹ̀ fáwọn ọmọ tó ń tọ́jú wọn, ṣé ẹ rò pé obìnrin yẹn máa jáde tó máa wá sọ anything? It's still the same thing.
This has nothing to do with orúkọ. Àìmọye èèyàn tó ń jáde torí pé kì í ṣe gbogbo story ló máa ń break out, torí pé story àwọn celebrity ló ń break out. Àtayébáyé lobìnrin ti máa ń bínú tọkọ ẹ̀ tó máa fa nǹkan ya tó máa ṣe ok ẹ wo orú obìnrin tó pọkọ ẹ̀ torí pé ó fẹ́ yàwó kejì yẹn nílẹ̀ Haúsá tó bógò lórí ọkọ ẹ̀ tọkọ yẹn kú dànù torí death by hanging náà fún sí. Ṣé celebrity tún láwọn yẹn? Ìgbà tọkọ yẹn kú kọ́ ni ọ̀rọ̀ yìí break out. Àìmọye obìnrin kò sí obìnrin tí ò ní bínú tó bá fẹ́ yàn lẹ́wọ̀n. But wọ́n ti separate for 4 years yẹn. Ìgbà tọ́mọ yẹn máa jáde ó ní kó wá fóun lówó oúnjẹ. Ó ní ṣe ní ìyá dọ́là. Ibi tí ìyá dọ́là ṣe jẹ́ àgbà òṣì nìyẹn. Wípé ṣe ló ń threatening gbogbo yẹn yọ part yẹn kúrò. Ẹ wo voice note tí ọmọbìnrin yẹn play tí àbúrò Chigo tó ń sọ fún ọmọbìnrin yẹn pé wò mo máa gbé ẹ láàrin Èkó yìí ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pórí ẹ̀ wà bẹ́ẹ̀ mo máa kidnap ẹ yọ gbogbo yẹn kúrò. Wọ́n ń threatening ọmọdé yìí ẹ yọ gbogbo yẹn kúrò torí pé ẹ fẹ́ farms pẹ̀lú ìyá dọ́là kọ́ lè fún yín ní fame. Àgbàyà níyìn o ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ bímọ obìnrin. Báwo lẹ ṣe expect kọ́ ọmọbìnrin behave tí ò bá ń ṣe ọmọ kékeré ló wá behave bẹ́ẹ̀ yẹn ó lójú ọmọ kékeré tó lè take ẹ̀. Àwọn tí ò tí mọ̀ tí wọ́n ní pé àwọn ti marry wọn ti lọ́kọ in a situation tó fi ọmọ fọ́kọ tó lóyún tó bímọ ọkọ yẹn dẹ̀ fílẹ̀ pẹ̀lú ọmọ kékeré tó ṣẹ̀bẹ̀rẹ̀ láìfọ̀ ẹ̀ bó ṣe ṣe fún alákọ̀ọ́kọ́ bó ṣe ṣe fẹ́lẹ̀ kejì ẹjọ́ by all means ṣerú èèyàn yẹn ló yẹ kí ìyá dọ́là lọ fẹ́ tó ń ba yé ọmọ kékeré méjì jẹ́ within the space of how many years kí ni éèjì bọ̀bọ̀ yẹn gan lásán tó ń dó wọn tó ń fi wọ́n lẹ̀ kí ni bọ̀bọ̀ yẹn gan fẹ́ nígbà tó ń dó wọn tó ń fi wọ́n lẹ̀ tọmọtọmọ o ti fẹ́ lákọ̀ọ́kọ́ o fi ilẹ̀ tọmọtọmọ kò fẹ́ lẹ́kejì o fi ilẹ̀ tọmọtọmọ kí ni ìyá dọ́là gangan fẹ́ lẹ́yìn irú èèyàn bẹ́yẹn ṣé ọkọ nìyẹn ni àbí ọkọ tó bá sọ pé kẹ́ ẹ fẹ́ single àbí ibi tó bá wù ẹ́ ló ti máa láyọ̀ kì í ṣe irú yẹn orí owó ló ṣe fẹ́ ìyá dọ́là náà ṣebí torí content yín ẹ̀yin ẹ jẹ́ kó ní fíìmù kékeré nǹkan tó ń fẹ́ náà lẹ ti ń ṣe yìí o ẹ jẹ́ kó ní fíìmù kékeré ó tún máa bojú ìyá dọ́là jẹ ni ẹni fídíò ara ẹ̀ ti gbẹ̀kan òun nìkan ni widow ni ṣé òun nìkan ló máa kọ́kọ́ ṣe widow tó bá jẹ́ widow ìyẹn wá sọ pé kó máa rìnrìn ìdọ̀tí káàkiri ẹ má kọ̀ǹdó àwọn ìkíní tí ò make sense tó bá jẹ́ widow normally nílẹ̀ Yorùbá tó bá fẹ́ ẹ léyàn whatever the case may be wọ́n máa fà ẹ́ lé wọ́n máa mú ọwọ́ ẹ̀ báyìí wọ́n máa lọ mú lé ìyáálé ẹ̀ lọ́wọ́ ni ṣé wọ́n ṣe yẹn fún ìyá dọ́là ìyá dọ́là tó wà lára àwọn èèyàn tó ń threaten ẹ̀ tó tún lọ report ọmọ yẹn police station kí ló dé tí gbogbo yín yọ gbogbo yẹn dànù tẹ̀dẹ̀ ń support ìyá dọ́là torí pé ó ti ní fèmó lọ ń threaten ọmọ lọ́mọ àbúrò Chigo náà lọ ń threaten ọmọ lọ́mọ kó máa kidnap ẹ̀ gbogbo orí gbogbo yín ṣé kò pé ni ẹ torí àtijẹ àti mu kọ́ lè mọ̀ pé ẹ kọ́ má bàa dààbò yẹn gbé wá bring it on má dààbò yín padà ọmọ kékeré lọmọ yẹn kí lẹ expect kó ṣe pẹ̀lú láìfọ ẹ wo ìsọkúsọ tó lórí burúkú yẹn sọ ó ní olóṣó ni kò ń ṣe olóṣó ìgbà tó ń bímọ fún ẹ olóṣó ni kí ló wá dé tó àwọn ọkùnrin Ọlọ́run wá sí fún wọn ní kíní jù o ọmọ 25 years old ló ní olóṣó ni ìwọ ò ṣe lo condom first time tó máa lóyún fún ẹ kọ́ nìyẹn olóṣó ń lóyún fún ẹ first one ó bàjẹ́ olóṣó dẹ̀ ni ó bí second one ó bí ìbejì olóṣó dẹ̀ ni you are a useless man tó o bá ti rí nǹkan láti pobìnrin ìgbà yẹn náà máa sọ pé olóṣó ni olóṣó ni olóṣó ni o ò gbé lábẹ́ ẹ̀rí o gbé ìyá dọ́là gan tó ṣẹ̀ mọ́ yìí gan kí ni assurance bẹ́ẹ̀ ń dóra yín náà ni kò sí future kò sí front kò sí back kò sí anything ẹ kàn ń dóra yín náà nìyà ṣebí torí ògo torí pé ìyá dọ́là famous ló ṣe lọ́dún ṣebí torí pé ìyá dọ́là famous ló ṣe lọ́dún mo wá wo bọ̀bọ̀ nǹkan látòkè sílẹ̀ mo ní ṣe nǹkan tó ń jalè lóhùn lélẹ̀ mo wo bọ̀bọ̀ látòkè sílẹ̀ mo ní ṣe nǹkan tó ń jalè náà lélẹ̀ òyìnbó kò gbọ́ ọ̀rọ̀ ó kọlà sóhùn ni kò lè sọ̀rọ̀ jágere lẹ́nu àfi bí ìdàdá ń datọ́ tó bá máa rí ẹ tó bá máa jẹ inú kinní kan wọ́n máa rí ẹyin tó máa jẹ́ pé àánú ó wọ̀ tiẹ̀ ẹ̀yin àgbà játidàtì ó lè jọmọ ìyá dọ́là náà ṣerú ẹ̀sìn ṣé bó ṣe máa fíìl nìyẹn ẹ má hà bọ̀ nǹkan tí ò dáa ẹni torí pé ìyá dọ́là ti dàgbà torí ẹ̀ lọmọbìnrin yẹn kò sọ̀rọ̀ àgbà ń bẹ̀ o normally tọkùnrin bá ti ẹ̀fẹ́ fẹ́ yàn tó kéré sí ẹgan kan náà máa ń fẹ́ ni kò sọ̀rọ̀ àgbà ń bẹ̀ ọ̀rọ̀ pé kò tọ́jú àwọn ọmọ ọlọ́mọ ni ó lóun nìkan ló ń gbé ẹ wo first wife tó bá ń tọ́jú wọn ẹ wo bí first wife ẹ̀ ṣe rí ṣèbó jáde ó ní ẹ kò tọ́jú òun náà nǹkan tó sọ wọ́n tẹ̀ ti fún yẹn lówó still náà ó ní Mummydollar ló dá o wọ́n fún àwọn lówó ó ní bọ́tọ́kọ́ wọn ò tọ́jú àwọn ìgbà tó meet second wife the same principle kò tọ́jú àwọn you
guys are leaving all that behind just because ẹ fẹ́ fans kan lè kí Mummydollar lè máa tag yín lórí TikTok kẹ́ lè ní more fans orí yín ti dàrú. You don't talk like a mother that you say you are. You don't talk like a mother that you are. Bí ọkùnrin ṣe kò sọ́kùnrin àwọn kan ṣì ń fẹ́ single. Tí ìyá Dollar bá sọ pé single young guy ló wù ú fẹ́ kò ṣe fẹ́ young guy tí ò ní bùkátà. Ẹ wò ó náà. Tó bá ti jẹ́ pé young guy tó jẹ́ pé ìyàwó kan ló ní tẹ́lẹ̀ kò sí wàhálà o. Kò sí wàhálà. But young guy tó ti ní alákọ̀ọ́kọ́ ọmọ méjì ẹlẹ́ẹ̀kejì ọmọ méjì kẹjọ kí ni ìyá Dollar gan wá káàkiri tí ò máa ń ṣe ìrìn ìdọ̀tí nìyẹn. Kí ni ìyá Dollar gan wá káàkiri? Wàá tẹ̀ sọ pé pẹ̀lú ojú orí ẹ̀ àwọn ọmọ ẹ̀ ti dàgbà wọn ò gbọ́dọ̀ ká ẹ mọ́ orú nǹkan yamayama ẹ̀ tó bá tẹ̀ sọ pé fẹ́ gbéyàn wàá tẹ̀ gbéyàn tó jẹ́ pé òkè ọlọ́jọ́ orí ẹ̀ ni ó ti níyàwó ó ti ṣe kinní wọ́n ti mọ̀ pé the same age ní gbogbo yín. Wọ́n wá ń mẹ́sìn yín wọ́n wá ń transfer sí yín láàrin ara wọn lórí social media. Àwọn àgbàyà kan torí àtijẹ àti mú wọ́n sọ pé ìyá Dollar ọmọ yẹn ni ò mọ nǹkan tó yẹ kó sọ kí ni ò bá sọ ẹjọ́ kí ló yẹ kó ọmọ yẹn sọ tí ò ti sọ. No, tell me ẹ̀yin tẹ́ sọ pé ẹ mọ̀ ṣe ẹ mọ̀ tó kí ló dé tí ẹ ṣe sí ilé ọkọ náà. Ọ̀rọ̀ ọkùnrin òun ṣọ̀rọ̀ ọkùnrin can leave you for any reason. Kò ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọkùnrin they will leave you for no reason. O tẹ̀ need the reason for kọkùnrin fi ẹ́ lẹ̀ tọmọtọmọ. Ẹni torí pé kò kì í fún ọkọ lóúnjẹ kò ń pọ́kan lé ni nǹkan táwọn ọ̀dẹ̀ kan sọ nìyẹn o. Tó bá ń pọ́kan lé ó sì máa fi ẹ́ lẹ̀. Ẹni pé torí pé kò kì í ṣe kinní kan ni tó bá ṣe ó sì máa fi ẹ́ lẹ̀. O ò bímọ ó máa fi ẹ́ lẹ̀. O ò mọ́ra mú ó máa fi ẹ́ lẹ̀. O mọ́ra mú ó máa fi ẹ́ lẹ̀. Ọkùnrin are just designed to just leave you. Bí ọkùnrin ṣe rí nìyẹn ojú wọn ò lè gbé bí kan. Ọ̀rọ̀ bọ̀dá Chigo lẹ fẹ́ máa tẹ̀lé. Ojú wọn ò lè gbé bí kan kí ló dé tó fi first wife ẹlẹ́ tó fẹ́ second wife ó fi second wife nílẹ̀ ó tún lọ fẹ́ ìyá 2D ìyá 2D tó tún fẹ́yìn síbà àmọ́ bí tó máa já sí. Jígólò ló lọ ṣe lọ́dọ̀ ìyá Dollar kì í ṣe pé kìíní kì í ṣe pé ó nífẹ̀ẹ́ lẹ́yìn ọmọ mélòó. Ó fẹ́ young girls ó fi wọ́n lẹ̀ kí ló wá lọ ṣe lọ́dọ̀ ìyá Dollar tí ò bá ṣe tí ìyá Dollar ò bá ní ògo tí ò ní kìíní lẹ́nìí tí ò jẹ́ famous person lẹ́nìí ṣé bọ̀bọ̀ yẹn lè fẹ́ another young girl látún lọ balẹ̀ o. It is obvious. Ẹ má máa pọ́n nǹkan tí ò ṣe kìíní lé. It is obvious wípé it's just there for the money alone. Ẹ sọ̀rọ̀ pé ìfẹ́ ibi tó ti rí happiness orí happiness ló dàrú. First wife kò sí happiness second wife kò sí happiness ó dìgbà tó bá dé 50 wife ẹ má dúró ọmọ tó máa bá yé wọn jẹ́ bẹ́yẹn ni. Ẹ jẹ́ kí ìyá Dollar kó ra mú nǹkan ẹ̀dá ni. Eléyìí tó ti bá yé àwọn kéékèèké jẹ́ ó ti tó. Ẹ jẹ́ kí ìyá Dollar kan jọ kú papọ̀ kó ra mú nǹkan wọn dání. Because these are small girls tó jẹ́ pé ọmọ èèyàn kan ni wọ́n náà. Small girls so jẹ́ pé ọmọ èèyàn kan you are not looking at it from that angle. If you have a child like that how would you feel as a mother? Tó rò pé ó ti sin ọmọ ẹ lọ sílé ọkọ all within 4 years ọmọ 25 years old within 4 years wọ́n ti sọ di single mother torí kíni. Ó ní ẹ ò kì í bá ọmọ sọ̀rọ̀ pé ìyá ẹ̀ ló máa ń bá sọ̀rọ̀ ó tiẹ̀ ní access láti máa bá ìyá obìnrin sọ̀rọ̀ ibẹ̀ yẹn gan ló tún máa wọlé mọ́mì nǹkan báyìí ló ṣe fún mi ẹ dẹ̀ máa settle ẹ̀. Ọkùnrin tó bá ti lè kẹ́rù ẹ̀ tó lọ kó bóbìnrin lé ayé ẹ̀ ti bàjẹ́ ni kì í ṣe pé kíní. Ọkùnrin tó fi ilé ẹ̀ sílẹ̀ tó lọ kó tó bá ti ń jẹ́ṣẹ́ ìyá Dollar kò yẹ kó fi ilé ẹ̀ sílẹ̀ kó fi ìyàwó àtàwọn ọmọ ẹ̀ sílẹ̀ náà ẹjọ́ máa dóra yàn ní steady ni. Ọkùnrin tó fi ìyàwó ẹ̀ tó fi ọmọ lẹ̀ ìyàwó méjì tọ̀tọ̀ ọmọ 4 tó lọ kó bá ìyá arúgbó nulé ṣé ẹ̀ ti mọ nǹkan tó ń wá ni ẹ wá ń pọ̀ nǹkan tí ò make sense ẹ̀ ń pọ́n lé. Ẹni ọmọ yẹn gangan ni òun ló ń fa wàhálà òun ló wá manipulate kò manipulate anything. Kò manipulate anything. Kó má jẹ́ ìyá Dollar kan náà fẹ́ gan ó sì máa bínú kò sóbìnrin tí ò ní bínú. Ó ní ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ òun ni mò ń sọ kí ló dé tó yẹ pé gbogbo yín ò sí nílé ọkọ. Ẹ̀yin mọ̀ ṣe lẹ̀ ṣe sí nílé ọkọ. Ẹ̀yin lẹ̀ fẹ́ sọ pé obìnrin kan kò yẹ kó bínú bí eléyìí kí ló dé tẹ́yìn náà tẹ́ ṣe sí nílé ọkọ ṣe bóbìnrin kan ló gbọ́kọ ti yín. Ẹ wá sọ pé ẹ kọ́ ní sùúrù nísìnyí bá ẹ fẹ́ gbọ́kọ lọ́kọ ni o. Lẹ ṣe sọ pé káwọn obìnrin kan máa ní sùúrù ẹ fẹ́ gbọ́kọ lọ́kọ ni. Let's think now. Báwo lọmọ yẹn ò bá ṣe react different people ló lè bínú bó bá ṣe wù. Èmi dẹ̀ wá sọ pé tó bá yẹ pé the man has been responsible enough obìnrin yẹn gan ò lè bínú tó tó yẹn. I swear
tó bá yẹ pé òun wálé òun yọjú sáwọn ọmọ ẹ̀ ó yẹ kí ìyá dọ́là máa sọ pé kó máa lọlé náà ó kàn jókòó sínú ilé wọ́n ń bọ wọ́n ń do wọ́n ń bọ wọ́n ń do kò délé kò rí àwọn ọmọ ẹ̀ kò mọ̀ bí àwọn ọmọ ti jẹun kò mọ̀ bí anything ń ṣẹlẹ̀ kò pè wọ́n kò ṣe anything for 4 years ẹ wá sọ pé kó má bínú. ǹjẹ́ ó lè ṣọmọ tí yín náà kẹ́ sọ pé kó má bínú? ẹ máa fi nǹkan ṣírò ara yín wò náà. Èmi ò kí ń tẹ̀lé yàn torí fame. I will never do that. Tó bá bímọ sí anywhere tó bá ti ẹ̀fẹ́ yà mọ́ is your responsibility to first wife ó tún sọ pé owó school fees gan òun ò tí san. First wife sọ pé òun ò tí ẹ̀ ní fóònù òun ò ń lo big phone pé wọ́n ṣẹ̀ rà fóònù ni torí pé wọ́n ti sanwó fún yẹn pé kó sáré wá sọ̀rọ̀ still náà ó ní owó school fees ó lóun ò tí san school ò dẹ̀ ní pẹ́ gba vacations sí. First wife lẹ́sọ̀ pé òun ò tí sanwó school fees. Ẹ máa fi nǹkan ṣírò ara yín wò. Bọ̀bọ́ yẹn is an irresponsible man. Tó bá dóko gidi àwọn èèyàn máa mọ̀ ara àwọn ìyàwó ilé ló yẹ kó ti kọ́kọ́ wò báwo ni ọmọkùnrin ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ilé ẹ̀ ṣó ń tọ́jú wọn bẹ́ẹ̀ ni ó ń tọ́jú wọn wàá ti rí àwọ̀ yẹn lára wọn. Ẹ wá rò pé lè gbọ́kọ lọ́kọ ọkọ ọmọ lọ́mọ so you believe kí lẹ ṣe fún ṣé ẹ ṣe nǹkan kan fún ni. Ẹ mọ̀ pé ọmọkùnrin yẹn wà nílé yín kò visit àwọn ọmọ ẹ̀ ṣé kò lọ́mọ síbì kan ni. Irú first wife kan tó ń sọ̀rọ̀ yẹn when is the last time tó ti rí bàbá àwọn ọmọ ẹ̀? When is the last time tó ti rí wọn? Ẹ máa excuse àwọn ìwà tí ò dáa fáwọn ọkùnrin. Tó bá mọ̀ pé o tó ọkùnrin ṣe wàá fẹ́ gbogbo wọn papọ̀ ni kì í ṣe pé kíní nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn you will not be jumping from flower to flower. Tó bá mọ̀ pé o tó ọkùnrin ṣe wàá fẹ́ lè sí bíbá ìwà máa fún lówó owó lé owó oúnjẹ wàá fẹ́ lè sí bíbá ìwà máa fún lówó lé nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn. Kì í ṣe pé kó mélèé kó fún lóyún kó abandon ẹ̀ kó mélèé kó fún lóyún kó abandon ẹ̀ kó tún ti mú ìyá dọ́là ń sìn. Àwọn okó gidi nìyẹn ó ń tọ́jú eléyìí ó ń tọ́jú eléyìí. Tóbìnrin wa sọ pé òun fẹ́ máa lọ fi ilẹ̀ kó máa lọ. Bọ́ ò tọ́jú obìnrin ó sọ pé yẹn lẹ́yìn ìgbà tó ti fi ilẹ̀ ṣe bó ti fẹ́ ọkọ mi ó ti kọ́ kúrò mẹ́ kí ló kàn ẹ̀ sọ òun ṣọ́ káàkiri ni ṣebí ilé ìyá dọ́là ló wà ó dẹ̀ tún ṣọ́ ìyàwó ẹ̀ tó sọ pé ó ti fi sílẹ̀ for the past 4 years òun ṣọ́ káàkiri kò ní dógó for 4 years. Ṣé wo ò tó ìyá dọ́là? Àbí tó bá rọ́kùnrin ọmọbìnrin tó fún lówó oúnjẹ fáwọn ọmọ ṣé tó bá rí ọkùnrin míì tó rẹ́dí àti fẹ́ òun tó rẹ́dí àti tọ́jú àwọn kò ní lọ kí làwọn ọmọ yẹn máa jẹ? Olórí burúkú tí ò ṣe pín méjì ní bọ̀bọ̀ yẹn. Ṣé irú èèyàn tí ìyá dọ́là wá sọ pé òun fẹ́ gbé àwọn fẹ́ jẹ́kẹ̀ tí nìyẹn ọkọ mi ni mo ti fẹ́ náà orí yín ti dàrú mà orí yín ò pé ẹ̀rẹ́ yàn bá yín sọ ẹ̀yin gangan ló ní ìṣekúṣe ẹ̀yin gangan ló ní ìṣekúṣe o torí ẹ̀ mọ̀ nǹkan tó kàn ṣé ọkọ nìyẹn àbọ́kọ́ nǹkan náà tẹ́ fẹ́ nìyẹn ọkùnrin tẹ́ máa fọwọ́ control àwọn ọkùnrin tí ò lógo àwọn ọkùnrin tó jẹ́ pé ebi ń pa ebi nà àwọn ọkùnrin tí ò ní nǹkan kan tẹ́ máa fọwọ́ control ọkùnrin mélòó ló máa kẹ́rù ẹ̀ tó máa sọ pé òun lọ sílé obìnrin kò èèwọ̀ ni ọkùnrin táyé bá ti bàjẹ́ ló máa kẹ́rù lọ sílé obìnrin ṣebí nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn àwọn dàda ń dídí tẹ́ máa sọ pé jókòó síbẹ̀ ẹ̀ tó máa jókòó síbẹ̀ ẹ̀yin ò ṣe ok ṣé láti jọ́ tẹ́ ti di widow kò wá sí ọkùnrin alálùbáríkà tó kọ ẹni òfin sí yín àfi bọ̀bọ̀ yìí lọ kò sí ọkùnrin tó tó ọkùnrin ṣe tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe lówó tó ó tún ṣì máa fún yín ni kò sí ṣẹtìrínsìn tá bá wò lọ tá bá wò bọ̀ gbogbo wọn ló lẹ́bi bọ̀wọ́ nǹkan èèyàn dẹ̀ ń dẹ́ ọmọ ọlọ́mọ lẹ́bi ọmọ 29 years old ṣe bẹ̀rẹ̀ láìfọ̀ ẹ̀ irú ẹ̀bí wo lẹ fẹ́ máa dá ó lóun tún ti kúrò nínú ilé yẹn fún yín tí ọmọbìnrin yẹn bá fẹ́ yàn sí ẹ tún máa ganú síta pé ẹ ṣe ti rí náà kò yẹ kó fẹ́ yàn kankan mọ́ ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ó ń jà fún ọkọ ẹ̀ kí ló dé tí bọ̀bọ̀ yẹn tó bá mọ̀ pé òun tó kùnú ṣe ó yẹ kó fẹ́ sínú ilé bó ṣe ń dóyà dọ́là wàá máa wá sínú ilé wàá máa dóun náà wàá máa fún lówó nǹkan tó ń pè ní ọkùnrin yẹn nǹkan tó ń pè lọ́kọ nìyẹn nǹkan tó ń pè ní baálé ilé tó lè darí ilé nìyẹn ó fọmọ lẹ̀ for 4 years ó fún wọn lówó oúnjẹ ó fún wọn lẹ́nìtìn olójókòó ti ṣúgà mọ́mì ẹ wá sọ pé ọmọ ọlọ́mọ má bínú nǹkan tẹ́mi máa advice tẹ́mi máa gba kí náà ń pè ìyá àbèjì ní pé my dear kó igbá ẹ̀ kó tún fọ̀ kó abọ́ ẹ̀ kó tún fọ̀ kó abọ́ ẹ̀ kó tún fọ̀ ó lẹ́bi o in fact bí most of àwọn ọkùnrin aláyé bàjẹ́ bọ́ ṣe rí nìyẹn láyé ìsìn kì í ṣe gbogbo wọn o focus more on your work and your children tó bá rò pa ọkùnrin yẹn máa bẹ́ẹ̀ dálẹ̀ ìyẹn ò lè bẹ́ẹ̀ dálẹ̀ bàbá àdègbèjì ò lè bẹ́ẹ̀ dálẹ̀ kò tẹ́ lè bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ yẹn it is obvious ọkùnrin tó ti lọ bá sábẹ́ obìnrin tó jẹ́ pé obìnrin ló ń tọ́jú báwo ló ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ tiẹ̀
kò lè tọ́jú àwọn ọmọ yẹn má ṣọ́ wọn má wò wọn má tiẹ̀ rí wọn gan pé kí náà ṣe mẹ́ẹ̀ continue iṣẹ́ continue láti máa tọ́jú àwọn ọmọ ẹ̀ Ọlọ́run máa pèsè ọkọ alálùbáríkà fún o ò lẹ́ṣẹ̀ o torí mo mọ̀ pé wàá máa ronú pé kí ló wá ṣe o ò ṣe nǹkan kan náà kó wá tọ́jú ọmọ ẹ̀ ló ń sọ kí ló dé táwọn èèyàn change ẹ̀ báwọn èèyàn ṣe rí nìyẹn torí pé the only reason tó fi ń change ẹ̀ ni pé wọ́n fẹ́ kí ìyá dọ́là máa ṣí ẹ̀wọ̀n àwọn náà fẹ́ associate mọ́ àwọn friendship ìyá dọ́là so that àwọn náà lè ní more fame kò sí social media nìyẹn á ti mọ bó ṣe ń lọ yàtọ̀ sákìmù mi ò mú àkìmù mọ́ o ṣọmọ pé àkìmù bó ṣe gbọ́ story yẹn òun náà àsọkùnrin kò please yẹ still náà ìgbà tó ń sọ̀rọ̀ gan kò ó kàn try ni wọ́n try láti manipulate Akim but he's just trying pé something is wrong if something is wrong kò sí gbẹ́ṣẹ́ sugar coat yẹ o ò need reason ọkùnrin kan lè fi ẹ́ lẹ̀ kò sí reason kó mọ gbogbo nǹkan ṣe láyé ọkùnrin yẹn sì máa fi ẹ́ lẹ̀ that is how men are wọ́n máa fi ẹ́ lẹ̀ ni you can be the best of the best in this world wọ́n máa fi ẹ́ lẹ̀ náà ni àwọn example ẹ̀ wo Chioma kò sí nǹkan kan tí ò ní ó níwà ó fine ó níwájú ó lẹ́yìn still náà Davido náà ń dó stripper so nǹkan tí mi ń sọ nìyẹn tú igbá ẹ̀ kó tù fọ̀ pick your life again but you have to be careful wọ́n lè sọ ẹ́ di single mother lálákọ̀ọ́kọ́ kó tún sọ ẹ́ di single mother lẹ́lẹ́kejì you have to be extremely careful wọ́n lè sọ ẹ́ di single mother lálákọ̀ọ́kọ́ kó tún sọ ẹ́ di single mother lálákọ̀ọ́kọ́ kó tún sọ ẹ́ di single mother lẹ́lẹ́kejì if you are not careful o gbọ́dọ̀ la ojú ẹ̀ lẹ́kọ̀ọ́ tó sọ pé o pick o gbọ́dọ̀ rush pé o fẹ́ show wọ́n gbọ́dọ̀ gbà no you have to be careful àìjẹ́bẹ̀ wọ́n sọ ẹ́ di alákọ̀ọ́kọ́ wọ́n sọ ẹ́ di ẹlẹ́kejì ìgbà yẹn ló ṣe wá máa rí life iṣẹ́ ẹ̀ o ti bímọ méjì Ọlọ́run ti bùkún ẹ̀ pẹ̀lú ìbejì wọ́n á dirú wọ́n á dìgbà mọ́ ẹ lọ́wọ́ wọ́n á dirú wo sórí ọmọ lásán taking care of your children ayọ̀ ọjọ́ alẹ́ ni forget pé bàbá wọn lọ you can pick yourself again ọmọ 29 tí ò ti expect pé nǹkan tó máa ṣe òun nìyẹn báwo lẹ ṣe expect kó pick ara ẹ̀ up again but still náà kò sí anybody tó fẹ́ bá ẹ ṣe ó ti ṣẹlẹ̀ sí ẹ nìyẹn you didn't expect it pick yourself up again mú iṣẹ́ ẹ lọ́kùnkúndùn be careful and be watchful má pe bàbá àbèjì fílẹ̀ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ kò sí pé anybody ń bọ̀ lọ́jọ́ alẹ́ tó bá rí opportunity láti kúrò Naija yẹn kó kó àwọn ọmọ travel kó wọn torí there is better opportunity anywhere outside Nigeria kó wọn travel continue life ẹ be careful tó bá kó wọn travel depending on the country tó bá wà wọ́n lè máa fún yín ní ṣe to understand full stamp àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n máa support ẹ díẹ̀díẹ̀ ní ọ̀sọ́ pé ò lè rí ọkọ alálùbáríkà o I swear just pick yourself up ó ti ṣẹlẹ̀ bọ́lọ̀ ṣe sọ pé ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé ó lẹ́ṣẹ̀ lọ́rùn ọkùnrin ò ní ìdí reason láti fi ẹ́ lẹ́nà ó rí bí ọkọ ẹ ṣe ń játọ̀ ní lẹ́nu ó ní olóṣó ni olóṣó lòun gbé gbogbo obìnrin náà ń pè lólóṣó kò sóbìnrin náà ti pè lólóṣó tọkùnrin bá ti fẹ́ àtakò obìnrin olóṣó ni oh kì í ṣe olóṣó ni so it's like a national anthem fáwọn obìnrin pick yourself together tọ́jú àwọn ọmọ ẹ̀ sórí àwọn nǹkan kan wà tó jẹ́ pé sórí àwọn ọmọ ibi tó máa dé lọ́jọ́ ọ̀la wàá rí i pé wọ́n wọ̀ tiẹ̀ wàá rí i pé Ọlọ́run tó jẹ́ kí ìrìn àjò yẹn wọ́ láti bẹ̀rẹ̀ ó máa jẹ́ kí ọjọ́ ọ̀la kó san ẹ́ sometimes ó dáa kí ìrìn àjò wọ́ láti bẹ̀rẹ̀ o sódà ọjọ́ ọ̀la á san ẹ́ ju kí ìrìn àjò dùn láti bẹ̀rẹ̀ kó wá kan lọ́jọ́ alẹ́ mú àwọn ọmọ ẹ mú wọn bí ọkọ ẹ focus on them mú wọn bí pé life ẹ lélẹ́yìí mú wọn bí ọkọ má gbé ọkàn lé ọkùnrin kankan ṣiṣẹ́ ẹ kó tọ́jú àwọn ọmọ yẹn kan dirú kan digba that is your own happiness tó bá tọ́jú àwọn ọmọ ẹ tán dirú odidi ọmọ méjì tán my dear tán dirú tán digba mọ́ ẹ lọ́wọ́ you won't even have any problem ibo ló fẹ́ lọ táwọn ọmọ ẹ yóò ní gbé ẹ lọ kí ló fẹ́ ṣe láyé táwọn ọmọ ẹ this is not the time for depression Ọlọ́run sọ pé bó ṣe máa rí nìyẹn bó tilẹ̀ wù kó tiẹ̀ ṣe rí there is still hope the future is still bright because tó bá wo àwọn wèrè tó ń sọ̀rọ̀ ẹ̀ wọn kí ẹ̀ ń pa ẹ o tí nǹkan kan bá lọ ṣe é sí tó bá lọ́jọ́ ọmọ tí ò ní ọkàn tó ń wò pé ìwọ lọ́run àmọ́ àwọn ọmọ tó máa ń ronú yẹn tọmọdé yìí lọ gbóògùn jẹ ó kàn máa kú gbé
bọ́lọ̀ ṣe sọ pé ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn mo ní ó dáa kó ṣẹlẹ̀ ń sìn lọ́jọ́ àárọ̀ sódà ọjọ́ alẹ́ á lè dùn. Pick yourself up, tọ́jú àwọn ọmọ ẹ, tọ́jú àwọn ọmọ ẹ, nǹkan tó need nìyẹn o. Tọ́jú àwọn tó bá sọ pé fẹ́ rí marry, calm yourself down, kó mú ọkọ gidi, kó wo, in fact wọ́n tẹ̀ ní ìdá ti sọ fún ẹ kó tó calm down, kó tó sọ pé kó promise ẹ ń gbogbo heaven and earth. Torí ẹ̀wọ̀n sọ pé tó bá lọ fẹ́ ọkùnrin tó bá bí opportunity àti fi Nàìjíríà lẹ lọ sí anywhere, by the time especially àwọn west yẹn, by the time tó jẹ́ pé tó bá rí tó bá ti fẹ́ wọn bí ìyá aláyẹ ẹ̀dá kó má fọ ẹ̀ child support. Nǹkan tí mo máa ń sọ fáwọn ọmọ nìyẹn. Má lóyún fún ọkùnrin tí ò tí ì fẹ́, lọ ṣe court marriage, lọ ṣe kó ṣe wedding pẹ̀lú ọkùnrin, any marriage tó bá lè ṣe kó dẹ̀ gba certificate. Má lóyún fún ọkùnrin tí ò tí ì fẹ́. Step number 1 àtẹgbọ́dọ̀ máa sọ fún àwọn ọmọ yín nìyẹn, because you go cry more than the baby. Lóyún fún ọkùnrin tó ti fẹ́, so that by the time tó bá máa sùn wèrè sí court, wàá rí pé wọn ò bí dágan kó má sọ child support. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, but ó ti ṣẹlẹ̀. Bọ́lá sọ pé báwọn ọmọ yẹn ṣe máa wálé ayé nìyẹn, but ọ̀nà sì jìn o. So nǹkan tí mo sọ fún ẹ nìyẹn, kúrò lórí ibẹ̀, fi gbogbo wọn lẹ̀. Àtàwọn tá a ganu, àtàwọn tó ṣe kínní, just leave everybody, continue your life. Tó bá ní ìdí owó, ó lè solicit fowó, ó lè pe Hakeem. You understand the thing? Hakeem lè bá ẹ generate 1 or 2 naira. Àtúmọ̀ adáwó fún ẹ, so that you can pick up yourself and continue. Life continue, my dear. Wípé lè ṣẹlẹ̀ yẹn, ó sọ pé ò ní rí ọkọ alálùbáríkà o. Don't get it twisted. Ó sì lè rí, wàá rí ọkọ alálùbáríkà, kì í ṣe pé ó sì lè rí. Tó máa tọ́jú ẹ, tó máa tọ́jú àwọn ìbejì, ó máa rò pé ibo wá lọkọ ẹ̀ wá látijọ́ ẹ̀. Bí ilé ayé ṣe rí nìyẹn. Pick yourself up, take care of yourself, enjoy your life, move on. Wọ́n lólòṣì, ìyá alájà àwọn lólòṣì. Move on. Time will tell now. Àbí kí lẹ́ni mo sọ? Time will tell. Move on. Ó kúrò lórí ẹ̀. Gbàgbé. Kò jẹ́ bó ṣe jẹ́ èèyàn mi ẹja máa lọ. God bless you everybody. Have a wonderful day. Ẹ bá mi drop comment in the comment section. Bye.